káàbọ̀ sí orí ètò wa. Ẹ káàbọ̀ sí Yoruba Cultural Day 2023. Before we start, we're just going to introduce ourselves. And I will start with myself. Orúkọ mi ni MC Dara. Ọmọ tó dára tó lẹ́wà. Gang. MC tó yáyì. Yes, so. MC tó yàtọ̀ léníyàn. Tó wá fi gbogbo ara ṣe tòlótòló. Abi, I know they enter your eye. You dey enter our eyes. Close down. I'm a one-woman battalion. MC to sure. MC to quality. MC wey sabi dance. Kokoli no do pass this one. Ẹ jọ̀ọ́, ẹ fún ní àtẹ́wọ́. Kò easy, ẹ jọ̀ọ́, ẹ máa encourage wa. Ẹ fún látẹ́wọ́. Orúkọ tèmi ni MC Aṣíwájú. The MC with the MSc. Aṣíjú ní PhD. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Tell them. Aṣíwájú mélòó lẹ́yìn ti rí tó ní certificate? None. Àwa kàwé, atúmọ̀wé. Àwa gbọ́njú, atúgbọ́njù. Ọgbọ́n gbọ́n jù. Ó máa gbọ́n lọ́gbọ́n. Ìwọ ló gbọ́n jù. Wo certificate burúkú ń bẹ lọ́wọ́ mi. Mo ní NECO. Mo tún ní NADECO. O ṣé. Mo ní Y.H.C.A.V. Okay. Mo tún ní what the heck. What the heck? Mo ní GCE. Mo tún wá ní GLE. Pa wọ́n. If you don't get it, Forget about it. wàhálà tiẹ̀ nìyẹn. Ó yá MC Dara tún gbé wa débẹ̀. Thank you very much, everyone. You're welcome.